علينا ضربت علينا نزل الله إلينا نزل الله إلينا مسجد الخلق محمد صلى عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد وبركاته علينا وبركاته علينا mo fẹ́ fún yín ní duha n ko fún yín ní méjì n ko fún yín nìkan bẹ́ẹ̀ ni kí n bá lóun wáyọ̀nù àgbà tí ń wẹsẹ̀ dúdú yóò hewu lọ́sàn-án gan ìyọ̀nù àgbà lọ́n wá wàdùhà lọ́ọ́ wá. ọ̀n wáyé náà wọn àgbà inú àgbà pẹ̀lú ọmọ èké tẹ lọ́pọ̀ jù ṣé káwọn ọmọdé ọmọ bínú sí ẹ olùwáyé náà àgbà wáyé náà ọmọ èké ọmọdé ló wà lọ́dọ̀ rẹ̀ àti rẹ̀ pọ̀ jù. ibi ìyọnu Ọlọ́run là á ti rí ìyọnu gbogbo nǹkan. Allahu akbar Allahu akbar. tí ẹ bá ti sálámà ṣùgbọ́n tẹ́ ẹ bá tọrọ gbọdọ̀ bá fẹ́ tọrọ ẹ máa ké wọ́dù ha mẹ́rin tẹ́ ẹ bá wá kí magari tán tẹ́ ẹ bá tọrọ gbọdọ̀ fẹ́ tọrọ ẹ wá ké mẹ́ta mi ì fún yẹn rí Ọlọ́run ilé tí mo ń wí yìí. ṣùgbọ́n èmi náà fi léyìn sílọ̀n. ìlànà àmín. Masha Allah. tí ẹ bá wá gba ọjà tó bá jẹ́ ń ṣòwò kí wọ́n tó bẹ̀rẹ̀ sí tà rárá ẹ kọ́kọ́ sí àlùwàlá kẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí. 25. ẹ wá sọ fún mi. Allahu akbar.
bá ní sọ́ọ̀bù tẹ́ ẹ bá ti débẹ̀ láàárọ̀ kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ajé ẹ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25. Allahu akbar. إلى الأمام. ما شاء الله. الله يزيد ويبارك. آمين. tẹ́ ẹ bá wá rí i pé àwọn èèyàn ń tìràn mọ́ yín pípọ̀ gbogbo nǹkan tí ẹ̀ mọ̀ wọ́n sọ di ti yín wọ́n ń bá ń jà lérí ẹ̀ ẹ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sínú omi ẹ̀kẹ́ bẹ́ẹ̀ fọjọ́ mẹ́ta kẹ́ fi wẹ̀ tó bá jẹ́ pé yẹn ní bá ń ṣe ni ẹsẹ̀kẹsẹ̀ rẹ̀ rí. الله. إلى الأمام. tó bá dẹ̀ jẹ́ pé èyí lẹ kọjá níbì kan torí ìtò yí àwọn èèyàn nípa ayé kéré èèyàn kọjá níbì kan tó jẹ́ wípé ilẹ̀ ẹbẹ̀ ń bínú ń gbà yẹn tó jẹ́ pé ẹnì bọ̀dẹ̀ tó bá kọjá ń bẹ̀ yóò fara kó nǹkan bọ́ bá ti rí pé kí ló ń ṣẹlẹ̀ yà àkọ́kọ́ pọnmi kọ́ kẹ́mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sínú omi kọ́ fi wẹ̀ tó bá jẹ́ pé ó ti fara kó nǹkan ni ẹsẹ̀kẹsẹ̀ ní òkú mẹ́. الله. إلى الأمام. ṣùgbọ́n mẹ́rin tààrọ̀ mẹ́ta tìrọ̀lẹ́ ẹ jẹ́ kó jẹ́ permanent. أدام الله حياتكم. آمين. kódà àwọn àgbàlagbà tí wọ́n bá bá ìyàwó wọn ní nǹkan tí ìdíwọ́ bá ń bẹ wọ́n fẹ́ kí wọ́n kébèrè ọdọ́gbọ̀n yẹn kóbìnrin ọmọ kébèrè ọdọ́gbọ̀n yẹn kó máa mú kò ní bí ọmọ kọ́ mọ. الله. kò ní bí ọmọ gbogbo tí wọ́n ẹ̀sẹ̀ bí ma tí wọ́n máa ṣàdúrà fún ẹlọ́sibáyé fún gbogbo nǹkan wọ́n bí pẹ̀lú gbogbo nǹkan tí quality tí ọmọ níláyé wọ́n bí pẹ̀lú ẹ̀ ni. الله. Allahu akbar. ṣùgbọ́n tẹ́ ẹ bá wá rí i pé àwọn èèyàn ń bá yín jà pípọ̀ gbogbo ọ̀rẹ́ dọ̀tá ọ̀dọ̀ wájú kó ọmọ tó fà á ìwọ ọmọ kémẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn sínú omi kọ́ ọmọ fi wẹ̀ ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ láàrin oṣù díẹ̀ kí ẹni tí yóò kí ọkọ tó padà wá pé kí ló ṣe láàrin wa gan-an. Allahu akbar. wájú la gbogbo ẹ̀yin ọmọbìnrin tẹ́ ẹ mọ ẹlẹ́ni tí ń fẹ́ yín tí ọ̀rọ̀ máa ń dàrú tẹ́ ẹ bá ṣe ẹ rí n ò ní kẹ́rì kan ó fóònù mi o bẹ́ẹ̀ fóònù n ò ní dáhùn ṣùgbọ́n tí mo fún yín yàn mo fún yín bẹ́ẹ̀ nìkan ní òun ò lérí ọkùnrin kó máa ṣe bẹ́ẹ̀ nìkan ní òun ò lérí obìnrin kó máa ṣe mo fún yín ní eléyìí tí ó bá tó wá dìgbà tá a bá ké alámúnásìrá ìkan tó wá ń bẹ tó sọ alámúnásìrá àtẹlẹ yìí papọ̀ kọ́nà oṣù àkọjá àgbà yẹn máa fún yín níyẹn náà. tí a bá wá rí ẹni tí ọlọ́run òjogún kíké rẹ̀ fún kó rí àwọn ìsìfẹ́ẹ̀tì iṣẹ́ àfáà ló ń ṣe nísìnyí ahàn tó fún yín àti bọ́lá mọ́ọ̀kì ṣùgbọ́n ó kéré lẹ́yìn tí ò ní mọ̀ yìí ń tẹ́ ẹ bá dẹ̀ mọ́ àwọn ọmọ yín lọ́lẹ́ kí wọ́n kọ́ yín ṣùgbọ́n ẹsẹ̀ kékeré jẹ́ bá a ti ṣe ké wadduha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala wala-l-akhiratu khayrun laka minal-ula wala-sawfa yu'tika rabbuka fatarda alam yajidka yatiman fa'awa kèsì fáwa o ẹ bẹ pè ní fáwa o ti ba kéwù yẹn jẹ pátápátá alam yajidka yatiman fa'awa báwo mo wí. alam yajidka yatiman fa'awa. kèsì fáwa o
alamu yajidika yatima fa'awa alam yajidika yatiman fa'awa. ẹ bá pè ní fáwa o ìyẹn ò nítumọ̀ kankan. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى تفرح إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته تفرح إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته تفرح إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته تفرح إذا اشتدت بك البلوى nígbàtí ìnira àdánwò tó bá gorí ara wọn fún ẹ fàfà kirifi alámúnásíra dọ́kàn rẹ padà síbi súra alámúnásíra ó ṣeróka bẹ́ẹ̀ náà yóò ṣe rẹ̀ ní ọ ìzàbà kárẹ́tà ó tẹ̀fọ́ra fàáhùsíròkà bẹ́ẹ̀ náà yóò ṣe rẹ̀ ní ìzàbà kárẹ́tà ó tẹ̀fọ́ra. àwa fún yín ní wàdùn hánjẹ òní àwa ní ọmọ ìyá rẹ̀ ń bọ̀ ọmọ ìyá rẹ̀ ló dé yìí. afẹ́yìn ní alamasira méje àbí gbọdọ̀ha méje ní àárọ̀ mọ́tàlẹ́ ó jẹ́ méje lójúmọ́ fún atúmọ̀fẹ́yìn ní 25 mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. eléyìí òun lẹ́ẹ̀mọ̀ wá fi ṣe nafila araka méjì lẹ́yìn fatia alamunasira 25 lákọ̀ọ́kọ́ ẹ̀kejì alamunasira 25 ẹ̀ salama ẹ̀ẹ́sẹ̀ wá ké wàdùhà 50 ní tí ẹ bá fojú rẹ̀ pé ìkànnì yìí lágídí ìtì ń bẹ́lọ̀ sí ti pẹ́. ẹni ọlọ́run ẹ dúró pé nìkan lójú ká dúró àwọn gbà o ìtì jẹ́ kí gbàdúrà pẹ́ gan nìyẹn kódà bẹ́ẹ̀ yẹn bá dúró tó àwọn rí lójú orúkọ ní wọ́fílẹ̀ ìwọ bẹ̀rẹ̀ alámúnásìrá yẹn 25 lẹ́yìn raka alákọ̀ọ́kọ́ 25 lẹ́yìn kí sálámà kọ́ wá kéwàdùhà náà 50 ẹ pé tí bí ń jẹ́ 50 tí bí náà jẹ́ 50 ìwọ kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó bá di pé ó máa nira láti máa ṣe ọ̀lẹ́ máa ṣe níjọ́ méje kó dá dúró kó tún sinmi díẹ̀ kó tún ṣe torí pé mo ti fún yín ní náfìlà kan tí nǹkan gbọdọ̀ kọlù ní ti kúlú wà láwù ẹ bá ti nǹkan kọlù o promotion yín wájú ọlọ́nìyàn ìgbàdá bá kéwú débi kúlú wà láwù àdúrà ẹ̀rí kọlọ̀ nsọ akọjá jọ́nà. Allahumma amin. Amen. ìtí èèyàn fi máa ṣe léyìí èèyàn á máa ṣe pé kí ọlọ́run kó máa dájọ́ dùnú fún ni. Amin. èèyàn á máa pé kí ọlọ́run kó máa sọ̀yàn di àṣọ kó máa sọ̀yàn dání kan ṣoṣo kó máa sọ̀yàn dání tí ò ní rẹ́ nífẹ̀yìntì òní ìyẹn máa ń wà fún. Allah. bẹ́ẹ̀ bá sì wá wà ń bì kan tẹ́ bá ní kẹ́ ẹ máa ṣe kíni kan gbogbo yìí ẹ̀yin tẹ́ bá ní kẹ́ ẹ ṣe ọ̀rẹ́ pété ẹ̀ ní ọ̀dà jù
الله أكبر إلى الأمام. ó ní àwọn nǹkan mi tó jẹ́ tiẹ̀ tí ò papọ̀ mọ́ ti wà dùhà o ṣùgbọ́n ẹ fi yé nǹkó ti bí pàjùlọ ó máa ń dáa kéèyàn ó tó kí asiri èrò asiri lẹ́gbà wípọ̀ bẹ́ẹ̀ yóò bá dín sí ń gbà yẹn ó máa ń dáa lẹ́yìn magrib kátó kí sáyé ìrun asiri ó ní gbogbo àwọn ẹni ọlọ́run panupọ̀ pé salatul wusta ni Allahu akbar. torí mímọ́ nígbà tí ẹ bá ti alifájàrí tẹ́ ẹ bá ti kí àsùbá ẹ kà yìí la ẹ kó ń magari òrùn wọ̀ ìsáyì alẹ́ méjì katoki méjì tá a bá kí tán àwọn ọ̀rọ̀ pọ̀ àwọn àfa mi lè ní wọ́n lè ní ìrun àsùbá ni nípa pé bẹ́ẹ̀ yóò sùn mọ́júmọ́jú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ntí ò bára wọn kálukú fi wéra wọn salatul wusta salatul wusta salatul asr. حياكم الله. torí òun ni irun tí èyí sábà rí jẹ̀mọ́ rẹ̀ kí ẹ bọ́ lọ́nba sànú nẹ́kàlẹ́ alamásílẹ̀ ń bẹ lọ́tọ̀ taba ṣùgbọ́n lẹ́yìn wàdùwà ti tó yín káfún yín ní nǹkan pípọ̀ kọ́ bíi káfún yín kẹ́ ẹ lóko ṣiṣẹ́. الله أكبر. torí bẹ́ẹ̀ aago kan ti kọjá ìṣẹ́jú márùn. الله. kí ọlọ́run kó wọlá nísìnyí àwa ké wàdùhà mẹ́ta a sì ké alámúnásìrá mẹ́ta inú wa yìí a rí ẹni tí inú rẹ̀ ń bàjẹ́ lérí nǹkan kan kọ́nà òfòlẹ́lẹ́ kó mọ́sá fi dùn nínú. آمين. kó wa wọlá yìí nǹkan nìkọ̀ọ̀kan wa náà ti ń bà wá nú jẹ́ kọ́nà mọ́sá fi dùn wá nú. آمين. èyí tí ti ń dùn wá nú kó má bà wá nú jẹ́. آمين. ẹ má gbàgbé wadduha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala wala al-akhiratu khayrun laka minal ula wala sawfa yu'tika rabbuka fatarida alam yajidka yatiman fa'awa wa wajadaka